Orílẹ̀-èdè Nàìjíríà, ìlú tí ó gbajúmọ̀ jù ní ilẹ̀ Áfíríkà, tí ó sì ní iye ènìyàn tí ó lé ní 200 mílíọ̀nù tí ó jẹ́ olùgbé rẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà gba iyì rẹ̀ láàárín àwọn àwùjọ orílẹ̀-èdè tí ó kù nígbà tí ó gba òmìnira lọ́wọ́ àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì, ìyẹn British, ní ọdún 1960. Ayẹyẹ wá láti oríṣiríṣi ọ̀nà, bí àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn Yorùbá ní ìwọ̀ oòrùn, Ìgbò ní gúúsù àti Haúsá ní àríwá, eléyìí tí ó tọ́ka sí ìbẹ̀rẹ̀ tuntun fún orílẹ̀-èdè náà. Ìwé òfin tuntun tí a ṣe nígbà náà ṣe àfihàn ìgboyà àti agbára láti bẹ̀rẹ̀ ìrìnàjò sí orílẹ̀-èdè tuntun. Nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira ní ọdún 1960, ìwé òfin tí àwọn ìjọba amúnisìn kọ sílẹ̀ ni wọ́n lò, eléyìí tí wọ́n kọ ní ọdún 1954, tí ó sì dá ètò ìjọba gbogbogbò sílẹ̀ pẹ̀lú adarí ìgbìmọ̀ ìjọba tí wọ́n yàn tí ó ń ṣàkóso ìjọba nígbà náà. Orílẹ̀-èdè Nàìjíríà di olómìnira ní ọjọ́ àkọ́kọ́ oṣù kẹwàá ọdún 1963. Ọ̀jọ̀gbọ́n Nnamdi Azikiwe ni ààrẹ orílẹ̀-èdè ní ìgbà náà, bí ó tilẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí adarí ìgbìmọ̀ ìjọba, Abubakar Tafawa Balewa sì ní agbára jù lọ. Bí ó tilẹ̀ jẹ́ wípé ohun àrídájú ni wípé orílẹ̀-èdè Nàìjíríà ti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ìrókẹ̀kẹ̀ àti ewu tí ó fẹ́ fa ìṣọ̀kan ya. Ó ń gbìyànjú láti borí. Nígbà tí ó di oṣù kínní ọdún 1966, ìgbìmọ̀ àwọn ológun kan gbìyànjú láti gba ìjọba lọ́wọ́ ìjọba gbogbogbò. Bẹ́ẹ̀ ẹ̀mí sì lọ sí i. Ètò ìṣèlú wa burú sí i. Lẹ́yìn èyí tí ó ti di wípé ìjọba alágbádá bẹ̀rẹ̀, Ọ̀jọ̀gbọ́n Odùtọ́lá Odùkọ̀yà fún wa ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà òmìnira orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 1960 títí di ìsinsìnyí. Ọjọ́ ìbí fún àwa ènìyàn àbí ìlú, nǹkan ìwúrí ló yẹ kó jẹ́, nítorí pé ó fún wa láǹfààní láti wò pé ìgbà kan àwa màrí tá a jẹ́ nǹkan kan, ìgbà kan àwa màrí tá a lè rìn, àwa wà rí lẹ́ni tá a ti ga tá a lè sáré. Ẹni gbígbẹ àná ó ti di Ọ̀yọ́ kan. Ẹni tí kò bá mọ núrò ló mọ̀ pé dá. Bí ìyẹn ló máa ń jẹ́ kí a wò pé ọjọ́ ìbí mi ó yẹ kí n ṣe. Tá bá wá tún wá wo ìlú wa yìí, omi púpọ̀ ti ṣàn, ó ti gba bẹ́ẹ̀ bridge kọjá. Ìgbà kan ìlú wa yìí àwọn òyìnbó ló ń darí wa. Ìgbà kan kà wá sí àwa lọ́mọ onílùú bọ̀ bí ẹrú la jẹ́ ní ìlú wa yìí. Ìyẹn ni ó fi jẹ́ pé àwa wà pé ní àwọn baba ńlá wa akínkanjú ni wọ́n jà fìtàfìtà lóríṣiríṣi. A gba òmìnira ìyẹn ní 1960 October 1st. Then òmìnira tá a wá gbàǹgbà yẹn, àwa tí a jẹ́ ọmọ ìlú gan, ó ní nǹkan tá a ní lọ́kàn pé omi tó máa ní wá tó máa fún wa ní ìfọ̀kànbalẹ̀ kó má di ìnira fún wa. Ìdí náà ni pé a wò pé tá bá ti gba òmìnira yìí, ìgbéga máa wà fún wa, oúnjẹ máa wà jaburata, ilé ẹ̀kọ́, gbogbo nǹkan tá a lè ṣe tẹ́lẹ̀ a lè rìn, a máa yan fáńtáfáńtá. Ọmọ onílẹ̀ ni wá. Ọlọ́run tún wá ṣe ilẹ̀ wa yìí, ó jẹ́ ilẹ̀ tó ń ṣàn fún wàrà àtoyin. Gbogbo nǹkan ohun àlùmọ́nì wa làwọn òyìnbó ń kó lọ tẹ́lẹ̀. Gbogbo yẹn a wò pé tá bá ti gbòmìnira a máa lò ó fún ìgbéga wa,
fún ìgbéga ìlú wa. So pé a gba òmìnira yẹn nǹkan òwúrí ni. Ìgbà tí a sì tún wá gbòmìnira tán, àwọn èèyàn dúdú káàkiri gbogbo àgbáyé, àwọn náà wọ́n gbé ọkàn wọn lé wa pé because ìlú wa yìí Ọlọ́run kẹ́ ìlú yìí gan-an ni ó jẹ́ pé òun ló tóbi jù, òun sì ní tó jẹ́ ìlú adúláwọ̀ tí àwọn èèyàn dúdú pọ̀ sí. So gbogbo àwọn ìlú adúláwọ̀, gbogbo ibikíbi tí adúláwọ̀ wà gbogbo àgbáyé, gbogbo wọn náà ń wò wá. Ojú tó fi ń tẹ́ńbẹ́lẹ̀ èèyàn dúdú tẹ́lẹ̀, táwọn òyìnbó fi ń tẹ́ńbẹ́lẹ̀ wa, wọ́n rò pé ìgbà tí Nàìjíríà ti gba òmìnira báyìí, ìgbéga ló dé. Tí Nàìjíríà bá ti bí Nàìjíríà ṣe máa rí iyì tó máa búyọ ní Nàìjíríà, á jẹ́ kó máa gbé, kó máa respect, kó máa tẹríba, kó máa júbà fún èèyàn dúdú. Ìgbà tá wá gbòmìnira yẹn, àwọn ọdún bíi 10, 11, bíi 15 after independence, a gbìyànjú. One, ìkíní nínú ìgbìyànjú wa ní pé even kò tí ì pẹ́ tá a gbà òmìnira, ìlú òyìnbó àwọn tó kó wa lẹ́rú tán colonize wa, wọ́n fẹ́ wá dá military base síbí. Àwọn òyìn wa sọ pé wọ́n fẹ́, a ti gbòmìnira wa ní 1963. A sọ pé àti ẹ̀fẹ́ Queen Elizabeth II tó ṣẹ̀ṣẹ̀ kú yìí, a fẹ́ kó tiẹ̀ máa because títí ọdún 3 lẹ́yìn tá a gbòmìnira, òun sì ní olórí ìlú wa láti this thing. So ìyẹn là ń pè ní neocolonialism. A ní agbòmìnira bọ̀ àti ìgbòmìnira. So aláàfẹ́ àgbà republic, bọ̀ lẹ́yìn yẹn ń kọ́. Then again, nígbà tí àwọn èèyàn wa ní South Africa, Angola, Mozambique, Zimbabwe, gbogbo wọn tí àwọn òyìnbó tó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà apartheid tó ń fìyà jẹ wọ́n, nítorí pé a ti gbòmìnira, nítorí a ti tó tán nígbà yẹn, a ti ní this thing, a ṣàyà gbangba, a dúró tì wọ́n, a dẹ̀ jà bí akíkanjú tí àwọn èèyàn wa yẹn tó fi gba òmìnira tiwọn náà. Nǹkan òwúrú nìyẹn. Kó dẹ̀ tó di bí 1986 ta ní structural adjustment program, ìlú yìí náà ò bàjẹ́ tó yìí. A ní wàhálà wa, kò sí ní tó ní wàhálà. Oúnjẹ ò ń ṣe wàhálà, èèyàn lè sùn kó jí, kò sí bẹ̀rù, kò sí fòyà. Aago 12 alẹ́ àwọn èèyàn ń travel bó ṣe wọ́n náà rìnrìn àjò. Ìyẹn ò sí bẹ́ẹ̀ mọ́. Ìlú ti dá, ẹyẹ òkè bí ẹyẹ mọ́, wàhálà ti wọ̀lú. Kò sí bí gbogbo ìlú náà ti ń fẹ́ wa ń gbà yẹn tẹ́lẹ̀. Àwọn aráàlú òyìnbó wa ń kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà. Àwọn akẹ́kọ̀ọ́ wa ibikíbi tá a bá dé, Nàìjíríà ló ti wá. Wọ́n máa túyà ìyá, wọ́n máa welcome wa ni, wọ́n máa gbà wá nísìnyí, kò sẹ́ni tó fẹ́ wa. Nàìjíríà gba òmìnira láti ọwọ́ àwọn British, láti ọwọ́ Queen Elizabeth ní Nàìjíríà ti gba òmìnira ní ọdún 1960. Ní kété tí Nàìjíríà gba òmìnira ni ìwé òfin ni ó wáyé, and ẹni tó dẹ̀ jẹ́ kọ́kọ́ jẹ́ bí olórí wa òun ni Nnamdi Azikiwe tó yẹ gẹ́gẹ́ bí president. Àdẹ̀wà ní prime minister tó jẹ́ Alhaji Tafawa Balewa. Prime minister yẹn ó wá ní agbára ju president lọ. President kàn wà ń bẹ̀ ni, ijó ayọ̀ nìkan lòún jáde. Gbogbo òfin ọwọ́ prime minister ni ó wà. But nígbà tó di 1963, àwa ní ètò ń pè ní republic, àwa dá dúró dáadáa. Because láti 1960 sí 1963 yẹn, a sì ní governor general tó jẹ́ òyìnbó. Lẹ́yìn ní 1963 yẹn la di republic. Láti fi ojú ìwòye sí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti bí 60 ọdún sẹ́yìn, ó ṣe pàtàkì láti ṣe àkíyèsí àwọn ọ̀rọ̀ ìpínlẹ̀ ní orílẹ̀-èdè. Orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ní Áfíríkà wà lára àwọn orílẹ̀-èdè tí kò ní ìdàgbàsókè
àmọ́ ìbáṣepọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti Britain ti wà létò ló sì jẹ́ kí ó ní ìlọsíwájú. Ní ọ̀nà mìíràn, orílẹ̀-èdè Nàìjíríà ti rí ìlọsíwájú pàtàkì láti ìgbà tí ó ti gba òmìnira títí di àkókò yìí. Bẹ́ẹ̀ náà ni kò tíì sí àṣeyọrí tó dáńgájíá ní àwọn ọ̀nà mìíràn. Ẹ bá ní kí a wò ọdún 62 rèé tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó Bìrìtìkó. Bí a bá wá wo ìrìn àjò tí a rìn láàrin ọdún 62 títí di àsìkò yìí, òkè gegele kòtò oríṣiríṣi ni ó wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà ní onírúurú ti orílẹ̀-èdè yìí, èyí tí ó ṣẹlẹ̀ tí a lè sọ pé ó kàn ṣẹlẹ̀ bí àjàkálẹ̀ àrùn ni tí kò sí ẹni tí a lè tọ́ka sí pé ó fà á, àti àwọn àfọwọ́fà tí ó jẹ́ pé ó ṣẹlẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Ó ṣe àkóbá ní ọ̀pọ̀lọpọ̀ fún ọkọ̀ orílẹ̀-èdè yìí tó wà ní agbami òkun ayé tí ó fi jẹ́ wípé ó mú ìfàsẹ́yìn wá. Bí a bá wá ní kí a wò dáadáa pé kí wá ní àwọn ìrìn àjò yìí báwo ló ṣe rí, ṣé a lè rí àwọn àtọ́ka sí tí a lè sọ pé àṣeyọrí tí a lè ní orílẹ̀-èdè ti ṣe láàrin ọdún 62 èyí tí a ti gba òmìnira. Tí èmi bá máa sọ, mo lè sọ wípé nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ṣì wà ní ọ̀kan ṣoṣo títí di wákàtí yìí, òun náà ni àwọn àṣeyọrí àkọ́kọ́ èyí tí a lè júwe àbí tí a lè tọ́ka sí. Tí a bá wá ní kí a wò nípa àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè, kí a wò nípa ti ìpèsè iṣẹ́, kí a wò nípa ti ètò ìlera, kí a wò nípa àwọn ojú pópó, ipò tí àwọn ojú pópó wà, kí a wò nípa ti ètò ẹ̀kọ́, àbí kí a wò ní oríṣiríṣi ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè àwọn obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà, àbí kí a sọ nípa ti ọ̀rọ̀ iṣẹ́ ajé ní orílẹ̀-èdè yìí ni ìpèsè iṣẹ́ fún àwọn ọmọ iléèwé tí wọ́n jáde ilé iṣẹ́. Atọ́kùn, mo lè fi gbogbo ẹnu sọ wípé kò tíì sí àṣeyọrí kan dàbí alára tí a lè júwe ní àti ọdún 62 tí orílẹ̀-èdè Nàìjíríà tí a ti gba òmìnira. Níṣe ni ó dàbí wípé ọmọ tí wọ́n bí ní ọdún 62 sẹ́yìn síbẹ̀síbẹ̀ tó ṣe ń rákòrò tí a ṣe ń rákòrò ní ojú kan. Ohun tí èmi lè sọ rèé, mo mọ̀ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí, àwọn tí wọ́n gbọ́ wa nínú ilé, ojú tí oníkálùkù wa máa fi wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n mo fẹ́ sọ wípé ohun tí àwọn kan rò gẹ́gẹ́ bí àṣeyọrí kì í ṣe àṣeyọrí. Àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí a ti kọjá ìpele tí a wà ẹni tí a bá wo ohun tí Ọlọ́run fi tó fún wa gẹ́gẹ́ bí ọrọ̀ orílẹ̀-èdè yìí tí ó yẹ kí a lò, tí ó jẹ́ pé ó lè ṣe àǹfààní fún wa, ó lè ṣe àǹfààní fún orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n àyè ṣì wà láti lè rí wípé a ṣe àtúnṣe, láti lè rí wípé láàárín ọdún mélòó bí a bá wo àwọn ọrọ̀ ajé tí a ní, bí a bá wo àwọn ohun tí Ọlọ́run fi jíkìn wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ọrọ̀ ajé nípa àwọn ohun àmúṣọrọ̀ láti inú ilẹ̀ àti ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, wípé àwọn ọpọlọ tí a ní, àwọn àṣeyọrí tí àwọn ọmọ orílẹ̀-èdè ti ṣe káàkiri àgbáyé, ó fún wa ní ìfọ̀kànbalẹ̀ wípé bí a bá pinnu láti lè rí wípé a fẹ́ tẹ̀síwájú kí àyípadà rere lè wà ní orílẹ̀-èdè wa, àyè wà fún wa láti ṣe yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Nàìjíríà náà try because oríṣiríṣi ìlọsíwájú òun ni ó wà. Ní kété tí a gba òmìnira, especially ní ilẹ̀ Yorùbá, ní kété tí a gba òmìnira ni a ní tẹlifíṣàn nílùú Ìbàdàn, la ní Cocoa House àti oríṣiríṣi development bẹ́ẹ̀ yẹn tí ó wáyé ní ìlú Nàìjíríà. Then a ní railway, a ní airport lóríṣiríṣi. Àwọn bridge kan wà tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ìyẹn nísìnyí tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ sí láti ìlú Onitsha láti ìlú Asaba sí Onitsha, wọ́n ń pè ní second Niger bridge. Àwọn ìlọsíwájú tí ó wáyé nísìnyí nìyẹn. Then democracy wa ó dẹ̀ tún dàgbà sí, that is ìjọba alágbádá ó dàgbà sókè sí nítorí pé ó fún wa ní àǹfààní láti lè ní ẹ̀tọ́ wa láti lè máa ṣe ìjọba fúnra wa. Ijó àti ayọ̀ tí ó kí òmìnira orílẹ̀-èdè Nàìjíríà káàbọ̀ ní ọdún 1960 ṣe àfihàn ìrètí lórí ìfojúsọ́nà fún ìjọba ara ẹni lẹ́yìn òpin ọdún tí orílẹ̀-èdè Britain ti mú orílẹ̀-èdè Nàìjíríà ní amúnisìn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, lẹ́yìn ọdún 62, ìrètí fún ọjọ́ ọ̀la tí ó dára kò tíì dájú.
nítorí àwọn ìdojúkọ. Àpẹẹrẹ èyí la rí nínú ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé tí ó ti wà ní ilé fún oṣù mélòó kan, ilé ìwòsàn tí kò dáńgájíá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àyípadà èyí tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó jẹ́ pé ìlàkàkà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe ní ojoojúmọ́ ó túbọ̀ wá peléke sí ju bí ó ti ṣe wà látẹ̀yìn. Ṣùgbọ́n tí ẹ bá wá sọ pé rere, bóyá àwọn tí wọ́n ń wò wá nínú ilé ó lè ṣeé ṣe àwọn tí wọ́n ní òye tí wọ́n ní ìmọ̀ jù wá lọ, àbí àwọn tí ó jẹ́ wípé bóyá wọ́n lè fojú inú wò wípé ipò tí àwọn wà yìí ó dáa ju báwọn ṣe wà yìí lọ. Ṣùgbọ́n ẹ̀kọ́ àbí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé ipòkípò tí ẹ lè wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ rò wípé bóyá ó dáa ju ti àná lọ, ó yẹ kí àṣeyọrí, ó yẹ kí ìgbéga tí ó yẹ kí ẹ ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bí a bá wo àwọn ọrọ̀ ajé tí ọba aláwùrábí tí ó fún wa, bí a bá wo ipò tí ó jẹ́ pé Ọlọ́run tò wá sí nínú àwọn orílẹ̀-èdè àgbáyé, ipò tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n rò pé bóyá ó ti dáa, èyí tí ó lè fi ṣe àtakò ọ̀rọ̀ tí mò ń sọ yìí wípé ẹ̀yin tí ẹ̀ ń jà fẹ́tọ̀ ọmọ yàn ẹ̀ rí nǹkan tó dáa nínú ìjọba, kò sí nǹkan tẹ́ ṣe. Ó yẹ kí ipò tí ẹ̀yin wà kó ti dáa ju bí ẹ ṣe wà yìí lọ. Irú àǹfààní yòówù kí o lè ní, irú ipò tí o lè wà, irú ọlá tí o lè máa jẹ, kì í ṣe ibi tí ó yẹ kó wà ní. Tó bá jẹ́ wípé ń ṣe la ní àǹfààní tí Ọlọ́run fún wa, tí a lo àǹfààní yìí dáadáa bí ó ti ṣe yẹ kí a lò, tí a ní àwọn olórí tí wọ́n ní ìfẹ́ ìwọ tí ò ń wò mí, tí wọ́n ní ìfẹ́ mi tí mo ń bá wọn sọ̀rọ̀, tí wọ́n ní dénúdénú, tí ó jẹ́ wípé àwọn ọrọ̀ ajé tí Ọlọ́run fi sodo sí orílẹ̀-èdè yìí tí wọ́n lò ní ọ̀nà tí ó yẹ kí wọ́n lò, ó yẹ kí àyípadà rere tí ó dájú bí a ti ṣe wà, ó yẹ kó ti dé bá ìgbésí ayé wa. Ohun tí mo lè sọ ni kò sí àyípadà àbí ìdàgbàsókè kan dàbí alára tí a lè tọ́ka sí láti ọdún 62 tí a ti gba òmìnira. Àwọn àyípadà tí a lè tọ́ka sí, òun náà ni ètò ààbò tó mẹ́hẹ, òun náà ni àìríṣẹ́ṣe, òun náà ni wàhálà àti rògbòdìyàn tí àwọn ọ̀dọ́ tí wọ́n ń wà, òun náà ni ìdáṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga, òun náà ni ọrọ̀ ajé tí ó dẹnu kọlẹ̀, òun náà ni àwọn owó ilẹ̀ òkèrè tí ó jẹ́ pé gbogbo ìgbà ló ń ga ju tiwa lọ, òun náà ni wàhálà rògbòdìyàn ètò ààbò èyí tí ó jẹ́ pé ó mẹ́hẹ ní orílẹ̀-èdè yìí, àìṣekúpani ní ìpakúpa àti oríṣiríṣi àwọn ohun tí ò yẹ kí etí ó gbọ́, èyí tí ó ń ṣẹlẹ̀ tí etí wa ń gbọ́, tí ojú wa ń rí, èyí tó mú kí orílẹ̀-èdè wa kí ó wà ní ojú kan bí omi adágún. Atọ́kùn bí ó ti ṣe rí nìyẹn. Ìjọba ò bìkítà. Ìjọba kí ni wọ́n wí? Ìjọba ò bìkítà. Ìjọba fẹ́ sọ ilé ẹ̀kọ́ gíga di nǹkan tó ń sọ ilé ẹ̀kọ́ primary àti secondary schools. Ìjọba ò bìkítà. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yẹn ní ẹ jẹ́ ń bí ká yí padà ká béèrè. Ilé wàhálà wà nulẹ̀. A wá sọ pé nínú baálé ilé àti ọmọ ọ̀dọ̀ tá a gbà kó wá ṣiṣẹ́ ńlé, ta la máa dá lẹ́bi pé lé ò tòrò, ta la máa dá lẹ́bi pé oúnjẹ ò sí, ta ni o? Bí ọ̀rọ̀ àṣù àtijọba ṣe rí nìyẹn. Ìjọba ló ní ilé ẹ̀kọ́, àṣù òṣìṣẹ́ ni. Nǹkan tí àṣù ń ṣe ló yẹ kí ìjọba máa ṣe, kò tiẹ̀ yẹ kí ó débẹ̀. ASUU ń sọ pé ìjọba ilé tẹ níyì, ilé tẹ kọ́lẹ̀ ó ti ń jò, ó ń jò, ó ń bàjẹ́, ó fẹ́ wó, ẹ mọ́ wá àtúnṣe o. Ìjọba kan tí ikún sí, ta la fẹ́ dá ìjọba ní. Òfin ìlú wa dẹ̀ sọ wípé education òun ni kókó tá máa fi tí ohun economy ìlú wa máa fi lọ sókè. Everywhere in the world kò sí ìlú tó lè develop tó bá lé education. Ìyẹn ni ASUU ń kígbe kíkan fún ìjọba pé ẹ tún ní èwe wa ṣe, nítorí pé nǹkan tá à ń pè university kì í ṣe tìlú inú kan, ti gbogbo àgbáyé ni. Formula ẹ̀ the same thing ni. Tẹ́ bá ní ìwé ẹ̀rí pé ẹ ṣetán University of Lagos, tẹ́ bá gbé lọ sí China àbí ẹ gbé lọ sí Canada, wọ́n gbọ́dọ̀ gbà lọ́wọ́ yín because bó ṣe jẹ́ ni. Wọ́n mọ̀ pé ẹ ti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Wọ́n mọ̀ pé àwọn nǹkan tó yẹ kẹ́ fi ṣe àwọn bí instrument, equipment, nǹkan ọ̀kan lẹ́ẹ̀lò. But kò sí yẹn bí o, kò sí bí gbogbo nǹkan tó yẹ ká lò irinṣẹ́ ò sí.
àwọn ọmọ wa tó yẹ kó wà nù kíláàsì kan bóyá bíi 50 ni à ń rí ẹgbẹ̀rún bẹ́ẹ̀ nǹkan tá a ti ẹ̀ fi ẹ̀rọ àmúsọ̀rọ̀ gan àní rí láti bá wọn sọ̀rọ̀ púpọ̀ náà ọmọ iléèwé gan ilẹ̀ ilẹ̀ náà máa jókòó sí tá a bá ń ṣòfin tá a bá ń kọ́ wọn ṣó dáa bẹ́ẹ̀ nǹkan tá a máa fi kankan gan provide owó tiwa la fi ń rà ohun tá a máa fi sọ̀rọ̀ inú kọ́ ọmọ iléèwé rà fúnra wọn àbí ká fúnra wa rà ṣó bójú mu ọ̀rọ̀ nǹkan tá à ń sọ fún ìjọba kan ṣe nìyẹn lẹ́yìn yẹn o inú dídùn ló ń mórí yá ẹni tó ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ fún lówó tó yẹ kẹ́ fún kò lè ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn olùkọ́ wa àwọn ló ń gbowó tó kéré jù ní gbogbo ìpínlẹ̀ Áfíríkà owó táwọn olùkọ́ àwọn olùkọ́ àgbà gan àwọn professor tó ń gbà kò tó $1,000 in a day in a month. ó ṣe ní láàánú wípé àwọn tó mójútó ọrọ̀ ajé wa kò sí ará ìlú ò ní trust fún àwọn tó mójútó ọrọ̀ ajé wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àpò ara wọn nìkan ni wọ́n mọ̀ wọn ò mójútó ará ìlú tó nítorí pé tí wọ́n bá kó ọgọ́rùn-ún náírà sílẹ̀ èyí tó ju ìdajì rẹ̀ lọ àpò ara wọn ni ó ń lọ nígbà tí ẹni tó jẹ́ olórí wa nísìnyí kí ó tó wáyé a rò wípé ó máa bá wa fi ojú tó àwọn nǹkan wọ̀nyẹn ó tó wá burú jáì ní àsìkò yìí ọ̀rọ̀ aviation tó jẹ́ ti ọkọ̀ òfurufú ó ṣeni láàánú wípé owó wa ó ti so burú jáì nítorí pé dọ́là ẹyọ kan sìn ó ti wọ 700 naira plus so ìdí ni èyí tó jẹ́ pé àti rí dọ́là náà gan sìn wàhálà ni then economy wa epo nìkan ni 80% epo nìkan la gbọ́kànlé epo dẹ̀ ní price ẹ̀ ń fall then àwọn olè tí wọ́n ń jí epo tà wọn ò jẹ́ kí Nàìjíríà kó export epo bó ṣe yẹ kí ó export irú àsìkò yìí ló yẹ kí Nàìjíríà máa benefit lórí export but àwọn olè yẹn tí wọ́n ń jí epo tà wọn ò jẹ́ kí Nàìjíríà make owó ìdí ni eléyìí tó jẹ́ pé Nàìjíríà ò lè san owó tí wọn ò lè san owó àwọn aviation and eléyìí dẹ̀ cause embarrassment ńlá ló ń jẹ́ nítorí pé gbogbo pé Nàìjíríà ń sì tó bá fẹ́ travel dọ́là ni wọ́n fẹ́ máa fi ra ticket tí ò dẹ̀ bójú mu ìyẹn number one èkejì ni pé kò síṣẹ́ ní aviation àwọn ọmọ wa tí wọ́n lọ kọ́ iṣẹ́ pilot wọ́n jókòó sílé wọn ò ríṣẹ́ ṣe and government ò dẹ̀ ṣe anything about it government Kwara State ó dá school aviation sílẹ̀ gbogbo àwọn ọmọ tó jáde ń bẹ̀ wọn ò ríṣẹ́ ṣe gbogbo wọn sá kúrò nílùú ni eléyìí ò bójú mu tó kí ìjọba Kwara State tó dá school yẹn lẹ̀ kí wọ́n bá ìjọba àpapọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀. Láti ọdún 1960 tí orílẹ̀-èdè ti gba òmìnira ìdàgbàsókè àti àbájáde ní Nàìjíríà ń yàtọ̀ láti ìgbà dé ìgbà ní oríṣiríṣi ọ̀nà yálà ní dáadáa ní tàbí ní ọ̀nà tí ó kù díẹ̀ káàtó ní ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀. Díákónì Ọba Túngàṣe fi yé wa wípé ìdàgbàsókè náà kò tó nǹkan wọ́n sì sọ ìgbésẹ̀ tí àwọn ará ìlú lè gbé tí yóò fi dáa. àwọn àgbàlagbà wọ́n ní oko etílé kìkì ẹ̀gbin àdàpọ̀ òwò kìkì ìyá ìwọ jù mí èmi ò jù ọ́ ló máa ra ilé ní yájú sí ni ó dífá fún wọn nílùú Benin níbi tí egungun wọn ti lé akọ káàkiri ọ̀rọ̀ tí ẹ sọ yìí bí ó ti ṣe rí nìyẹn bí ẹ bá ń sọ ìdàgbàsókè ní gbogbo ẹ̀ka pátápátá ohun tí àwọn èèyàn ń tọ́ka sí bí ìdàgbàsókè kì í ṣe ìdàgbàsókè tí a lè tọ́ka sí. Níbo la ti fẹ́ sọ ìdàgbàsókè? Ṣé nípa ọ̀rọ̀ ètò ìlera ni? Bí a bá ní ìdàgbàsókè nínú ọ̀rọ̀ ètò ìlera, kò yẹ kí àwọn tí wọ́n jẹ́ aṣáájú wa, àwọn tí a dìbò yàn láti wá ṣojú wa nínú ètò ìṣèjọba ní ìgbà tí orí bá fọ́ wọn, èyí tó yẹ kí wọ́n lo paracetamol
àbí fẹ́ǹsìkì ó ní 200 naira láàárín 30 ìṣẹ́jú kí parasol kí fẹ́ǹsìkì kí ẹ̀fọ́rí yìí kó lọ kí òtútù yìí lọ wọ́n lọ sí ìlú ọba wọ́n lọ ń gba ètò ìlera tí a wá lè sọ wípé ní ibi tí ètò ìlera ti fẹsẹ̀ rinlẹ̀ àwọn tí wọ́n jẹ́ aṣáájú wọ́n á wá fi ètò ìlera tiwa tó fẹsẹ̀ rinlẹ̀ tó dára sílẹ̀ wọ́n á tún lọ máa gba ìlera ní òkè òkun nípa ètò ìlera kò sí àpèjúwe tí a lè kò sí àtọ́ka sí tí a bá sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ ẹ̀yin fún ara yín tí gbogbo ajẹjọ́ ọmọ Nàìjíríà yìí á rí wípé láti bí oṣù 7 sí oṣù 8 òun náà ni àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì òun náà ni wọ́n ti wà ni wọ́n ti dáṣẹ́ sílẹ̀ tó fi jẹ́ pé gbọ́nmi sí omi òtó láàrin àwọn àti ìjọba ni ó ti wáyé àwa rí wípé ìjọba láti lè fi ọwọ́ bo ìtìjú wọn láti lè rí wípé àṣìṣe tí wọ́n ṣe láti lè rí wípé àṣìṣe yìí wọ́n obìnrin tó pẹ́ wọlé tí ó jẹ́ pé ó ń lo ìbòjú ni wọ́n láti gbé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ adájọ́ tó jẹ́ pé òun náà ní ìrètí tí ó pin fún àwọn mẹ̀kúnnù ẹ gbọ́ irú ìdájọ́ táwọn náà gbé kalẹ̀ láàrin ọjọ́ 3 sí ọjọ́ 4 tí ẹjọ́ yìí débẹ̀ ṣé àwa lè fi gbogbo ọwọ́ tọ̀yà àbí kí a fi gbogbo ẹnu sọ wípé nípa ìlànà ti ẹ̀kọ́ wa wípé a lè tọ́ka sí ìdàgbàsókè kan gbòógì èyí tí ó farahàn àbí kí a sọ nípa ti àwọn ojú pópó wa ni iye àwọn ènìyàn tí wọ́n ń kú lójú pópó yàtọ̀ sí àwọn tí ó jẹ́ pé àwọn agbésùmọ̀mí agbébọn rìn ń pa àmọ́ èyí tó pọ̀ jù nínú wọn bí kí wọ́n sọ pé ìjàmbá ṣẹlẹ̀ kí ni ohun tí ó ń fa ìjàmbá yìí yàtọ̀ sí pé àwọn awakọ̀ wọ́n máa ń sá eré àsápajúdé ipò tí ojú ọ̀nà wa wà tí a wá lè sọ pé nípa ojú pópó títì ojú ọ̀nà wípé a ní ìdàgbàsókè kan nípa tí à ń sọ ẹ wo àwọn ọ̀dọ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ láàrin wa àwọn wo ló wà nídìí ìwà ìbàjẹ́ yìí ṣé kìí ṣe àwọn ọ̀dọ́ wa ni àwọn ọ̀dọ́ tí wọ́n ò ríṣẹ́ ṣe nítorí ìjọba ti kùnà láti ṣe ojúṣe tó yẹ kó ṣe òun náà ló fà á tó jẹ́ pé àwọn ọ̀dọ́ fi kún gbogbo ìlú jọ tó jẹ́ pé wọn ò sì ríṣẹ́ wọn ò ṣe ẹgbẹ́ awo òkùnkùn ẹ wo àwọn obìnrin wa iṣẹ́ tí ó wà fún àwọn obìnrin wa tó dájú ní ìsìn òun náà ní iṣẹ́ aṣẹ́wó iṣẹ́ ẹ̀nàbí nítorí pé ìjọba tí ó yẹ kó pakití mọ́lẹ̀ kí wọ́n pèsè iṣẹ́ fún àwọn obìnrin kí wọ́n rí iṣẹ́ ṣe èyí tí ó lè jẹ́ wípé oníkálukú máa lo ipá àti agbára tí Ọlọ́run fún wa láti lè rí pé a ṣe àbójútó àwọn ọmọ wa kí a lè fún wọn ní ọjọ́ iwájú rere a rí wípé kò sí iṣẹ́ kò yé mi atọ́kùn ìpele ibi tí a ti lè tọ́ka àbí àwọn ohun tí a lè tọ́ka sí wípé àwọn àṣeyọrí tí a ṣe ní orílẹ̀-èdè yìí bí kì í bá ṣe wípé ọjà tí a lè fi Nàìjíríà wé orílẹ̀-èdè Nàìjíríà ohun tí a lè fi wé òun náà ni okòwò ńlá èyí tí a gbé kalẹ̀ tó jẹ́ pé àwọn aṣojú wa àwọn olórí wa wọ́n fi ọwọ́ sọ̀yà pé àwọn làwọn ní okòwò yìí wọn ò wá fẹ́ pé kí okòwò yìí pín wọn ò fẹ́ kó pín yẹlẹyẹlẹ òun náà ni àtọ́ka sí tí a lè júwe wípé orílẹ̀-èdè Nàìjíríà ṣì wà ní òṣùṣọ̀wọ̀ a sì wà ní ìkan bí ó tiẹ̀ jẹ́ pé àjọ ń ṣọ́ra wa lọ́wọ́ àjọ ń ṣọ́ra wa lẹ́sẹ̀ bí ó tiẹ̀ jẹ́ pé kò sí ìfẹ́ kò sí àlàáfíà bí ó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀yà kan wọ́n ń lo ipá àti agbára nítorí ìjọba tó wà lọ́wọ́ wọn láti dúkùúkù mọ́ àwọn ẹ̀yà míì màmá bí a bá sì ń lọ níbi a ti ṣe ń lọ yìí á jẹ́ wípé ohun méjì ni a nílò àdúrà ló kejì èyí tó ṣe ìkọ́kọ́ òun náà ni ìgbésẹ̀ tí èmi àti ẹ̀yin láti gbé. Ètò ìdìbò gbogbogbò ọdún 2023 yóò jẹ́ ètò ìdìbò gbogbogbò ẹlẹ́ẹ̀keje tí ó ti wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà tí ìjọba alágbádá ti padà. Lẹ́yìn àwọn eléyìí tí ó ti wáyé ní ọdún 1999, 2003, 2007, ọdún 2011, 2015 àti 2019 àwọn agbọ̀rọ̀sọ fún wa ní ojú ìwòye wọn lórí ọjọ́ iwájú orílẹ̀-èdè síwájú ọdún 2023 bẹ́ẹ̀ ni wọ́n sì gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìyànjú bí wọ́n ti ń ṣe àjọyọ̀ ọdún òmìnira. Àná ti kọjá lọ àárí ohunkóhun sọ gbogbo èyí tí mo ti ń sọ láti bí 30 ìṣẹ́jú àbí bí ìṣẹ́jú mélòó nísìn nípa àná orílẹ̀-èdè Nàìjíríà òdo ni èní là ń rí yìí inú ìyà pọ̀nmọ́pọ́nmọ́ òun náà làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà bí a bá wo ọ̀rọ̀ oúnjẹ mélòó ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n lè fi gbogbo ẹnu sọ wípé ọ̀nà àtijẹ àti mu kì í ṣe ohun ìnira fún wọn èní orílẹ̀-èdè Nàìjíríà ni èní orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àwọn aṣáájú wa ti kó ìmọ̀ jọ láti fi bà ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ láti fi bà ọ̀la àwọn mẹ̀kúnnù jẹ́ ohun tó wá kù mo ti sọ òun náà ni ọ̀rọ̀ tí mo sọ tí mo fẹ́ sọ kẹ́yìn ní ìsìn òun ni wípé ó wá kù sọ́wọ́ ìwọ ó wá kù sọ́wọ́ èmi ó wá kù sọ́wọ́ gbogbo apápátá láti dúró ti rí wípé ọ̀la nìkan ṣoṣo la ní èní tí a ní yìí
èní tí a ní ìjìjàgbara la fi ń bára wa jà, a máa jọ bára wa jà. Nàìjíríà máa pé ọdún 62 ní ọ̀sẹ̀ tó ń bọ̀, yẹn October 1 ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún. Ẹ jẹ́ kí a ò rí nǹkan tí èmi àti ẹ̀yin lè tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí. Ètò ìdìbò wa ó ń bọ̀ lọ́dún tó ń bọ̀, ọdún 8 òun náà ni ìjọba tó wà lórí oyè yìí, ọdún 8 báyìí ni wọ́n ti lò lórí oyè. Síbẹ̀síbẹ̀ náà kàkà kí ewé àgbọ̀nrọ̀ tí ló ń le kókókókó ní kí ló wá kù ká ṣe nígbà tí ètò ìdìbò tó kù oṣù 5 péré, ní ìgbà tí a yìí tún ní oṣù 12 èmi tí a máa tún fi ṣe ayẹyẹ òmìnira èmi. Ẹ gbọ́ bàbá àti màmá tí ẹ ń gbọ́ mi nílé, tó wà lóhun kan tó kù tá a ṣe, ẹ jẹ́ ká pa kìtì mọ́lẹ̀, ẹ jẹ́ ká lọ mú káàdì ìdìbò wa kí a gbọ̀n bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́ kí a mú. Ẹ má dìbò fún ẹgbẹ́ òṣèlú ta ni ẹni tó ń bọ̀ wá ṣe ìjọba tó fara ẹ̀ kalẹ̀ kó ń bọ̀ wá ṣe ìjọba lẹ́yìn lórí. Báwo lẹ ṣe mọ̀ sí ládùúgbò, báwo lẹ ṣe mọ̀ sí ìlú, àwọn àṣeyọrí wo lẹ lè tọ́ka sí. Ẹ má wá torí àǹkárá aṣọ ọ̀pá 5 àbí ìrẹsì àbí owó tí ẹ máa fi ra ìyà ọjọ́ iwájú tí ẹ máa gbà lọ́wọ́ àwọn òṣèlú. Ohun tó yẹ kẹ́ ṣe ni pé ẹ fi ọkàn yín ìtara tí ẹ ní nítorí ìyà pọ̀mọ̀pọ̀mọ̀ tí ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ nísìn, nítorí làásìgbò tí a bára wa nísìn, òun náà ni kó jẹ́ ohun ìtara tí ó máa ka yín lára láti lọ ṣe ohun tí ọkàn yín ń fẹ́, láti lọ dìbò fún ẹni tó lè mú wa kúrò ní ipò táwa yìí, tí wọ́n ti bà ọ̀la wa àná wa jẹ́, tí wọ́n tún bà ìní wa jẹ́, tí a máa wá gbé ara dì láti jìjàgbara láti rí pé a gba ọ̀la wa lọ́wọ́ wọn. Ohun tó wà nílẹ̀ tí ó yẹ ká ṣe nìyẹn. Ẹ̀yin aráàlú ó ti dé bó ṣe dé, ó ti ìlú ò fararọ. Tí orí bá dé bí Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní orí lẹja ló ti ń bàjẹ́. Leadership àti àwọn alákòóso, àwọn tó ń kó wa jọ, wọ́n ṣe pàtàkì. Àsìkò election míì ló ń bọ̀ yìí, wọ́n máa bẹ̀ sí wá parọ́ fún yín. Ẹbí wọn kí lẹ ṣe ìgbà tásù wà struggle, báwo lẹ ṣe ṣọ̀rọ̀ léèwé, kí ló dé tí ìlú ò ṣe é gbé mọ́, kí ló dé àwọn aṣọ nǹkan tẹ́ fẹ́ tán máa ṣe o, nǹkan tán ti ṣe lánàá ni ẹ béèrè. Ẹni fẹ́ dáṣọ fún ni tẹ ọ̀rọ̀ ẹ̀ láwò, owó olùsára yín lẹ̀ ń ná fún àbá wa. Ìnira yóò wá pọ̀ jù ní ìgbà tí ìnira kí lẹ ṣe reduce owó tẹ̀yìn ń gbà ní. Èló là ń ra búrẹ́dì ń sìn, búrẹ́dì ò ṣeé jẹ, iṣu ò ṣeé jẹ, kò tiẹ̀ sí nǹkan tó ṣeé jẹ. Ìyà ní aráàlú ń mu bí omi, Ọlọ́run má jà jìyà. So àsìkò yìí ni aráàlú gbọ́dọ̀ kóra wọn jọ, kán fi ẹnu ṣọ̀kan, kán má dìbò lórí pé aráàlú mi ni, ọmọ ìlú mi ni, ilé ìsìn kan náà lájọ ń lọ, nǹkan ọ̀kan. Àjùmọ̀bí ò kọ tàánú o. Aráàlú dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé gbogbo àwọn òṣèlú ìkan náà ni wọ́n. Tán bá jà lójú níta gbangba, tán bá máa ṣe mítì mọ́ ṣe máa jí owó wa ní company àbẹ́ anywhere. ọmọ ẹ̀sìn o, ọmọ aláwọ̀ ìyàwó, ọmọ nǹkan kan, olè ojú wọn ni. So àwọn èèyàn wa kàn lajú wọn sílẹ̀, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí kóra wa jọ. Àwa la lè ṣe tara wa, àwa la lè ṣe tara wa. Ọba àlọ́ ṣe ń sọ, ajá tó ń jẹun tó ń jẹ egun kì í ṣọ̀rẹ́ ètò oúnjẹ jẹ. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, tó bá dé inú àdòdìdì. Tínú yàn bá dùn nìyàn ń ṣayẹyẹ, but either afẹ́ àkọ́ October 1st máa dé. Ìmọ̀ràn tí mo máa gba àwọn èèyàn ni pé ká gba ìjọba nímọ̀ràn, kí wọ́n tù wá nínú, kí wọ́n tù Nàìjíríà nínú, kí wọ́n sọ fún wa kí ni plan wọn, kí ni development tí a máa rí between láàrin ìsìn títí di end of the year, because within a month, láàrin oṣù kan, ìyípadà ńlá lè wà. But problem tá a wá níjù ni pé our leadership wa gan pàápàá kò múnádóko. Ó wá jẹ́ kí àwa followers ìrẹ̀wẹ̀sì ó bá wa. So tí October 1st bá dé, àgbà bẹ́ẹ̀ náà ni olúkálùkù á jókòó sílé, a máa mú gààrí, a máa ronú nǹkan tó máa túṣẹlẹ̀ ní ọ̀la. Láti ọdún 1960,
orílẹ̀-èdè Nàìjíríà ti di orílẹ̀-èdè tí ó dá wà ní ààyè ara rẹ̀, tí ó sì ti ní àwọn ọmọ ìlú tí ó ti sìn gẹ́gẹ́ bí olórí àti adarí ìlú. Ní báyìí, ààrẹ Muhammadu Buhari ni ó jẹ́ olórí ìlú, léyìí tí ó sì jẹ́ ààrẹ kẹẹ̀ẹ́dógún tí ó ti jẹ. Ọjọ́ kìíní oṣù kẹwàá yìí sì ti jẹ́ èyí tí àwọn ọmọ Nàìjíríà máa ń ṣe àjọyọ̀ nínú rẹ̀, yálà lójú títì tàbí níbikíbi tí ọjọ́ náà bá ti bá wọn. Ọjọ́ yìí ti jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ láti gbádùn òmìnira.